Ẹ kú dídí àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Tó bá fẹ́ dàbí everybody, ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Lákọ̀ọ́kọ́, ẹ wo fọ́nrán yìí. Nigeria, 4 days, rescue them, no ransom. Whereas some people have been in the bush now, they say they are negotiating their launched a carefully coordinated assault on a heavily fortified Boko Haram enclave deep within the mountains terrain. Military authorities. ká ní wọ́n ti ṣe due diligence wọn tó ti ṣe ìwádìí lórí ẹni tó fẹ́ gba lẹ́sìn gbogbo orí eléyìí ò ní ṣẹlẹ̀ àti pé a gbọ́ pé. Àwọn ariwo ọjà èyí tó bá lè ṣe nílẹ̀ Yorùbá gbìyànjú kò ṣe ó sọ pé ó ti ṣe ìwọ̀n tó lè ṣe. Ọlọ́run ló ń san ẹ̀dá lẹ́san. Ọlọ́run ló ń san ẹ̀dá lẹ́san. Ọjọ́ tuntun wọn ti lọ wó ilé tí àwọn ajínigbé yìí tí wọ́n fi ń ṣe iṣẹ́ láabi wọn ti lọ wò kò jẹ́ tuntun mọ́. Bákan náà ẹ̀yin ará ìlú ẹ jọ̀ọ́ wọ́n fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ kan ni tẹ́ bá ti rí àwọn ìrìn àjèjì láàrin àdúgbò yín ẹ jọ̀ọ́ ẹ sọ̀rọ̀ sókè. Tẹ́ bá rí àwọn èèyàn tí wọ́n jẹ́ ojú tuntun tó jẹ́ wípé rí wọn ládùúgbò rí wọ́n dẹ̀ ṣe àjèjì sí yín ẹ dákun ẹ fi ohùn léde. Gbogbo ẹ̀yin CDA gbogbo ẹ̀yin olórí ìlú ẹ ṣe proper monitoring àwọn èèyàn tí wọ́n wà ládùúgbò yín. Tí ẹ bá lè ṣe eléyìí á tún máa ṣe ìrànlọ́wọ́ fún yín láti máa ṣe àwárí àwọn kọlọ̀nà sí ẹ̀dá yìí láàrin àdúgbò. Ẹ wo ìgbà tí ilé yẹn ti wà ńbẹ̀ tí wọ́n ti ń gbé àwọn èèyàn láti ìgboro gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá ṣe sọ tí wọ́n ń gbé àwọn èèyàn wá síbẹ̀. Ẹ̀yin aráàlú kì í ṣe ní ìlú Ìbàdàn nìkan kì í ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan káàkiri ilẹ̀ Yorùbá tí ẹ bá ti rí àwọn nǹkan tó ṣe àjèjì sí yín ẹ tètè sọ̀rọ̀ sókè. When you see something you say something. Ojúlàlá kan fi ń ṣọ́rí o. Mo kàn ní kí n tún fi yẹn sí yín ní gbẹ́rẹ́ ìpàkọ́ ni. Ẹ wo àwa Yorùbá àwa ń ṣera wa àtúnjìra wa gbé. Lára àwọn èèyàn tí wọ́n mú níbi ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn àtẹ̀jáde tí iléeṣẹ́ ọlọ́pàá fi léde kẹ́yìn ló sọ pé àwọn mú àwọn èèyàn 6 á rí ọmọ Yorùbá náà níbẹ̀. Kí ló dé tá a ṣe ń gbá ẹ̀yìn bẹbọ jẹ́ fúnra wa? Kí ló dé tá a ṣe ń gbèrú ra wa látẹ̀yìn? Báwo la wá ṣe fẹ́ ṣẹ́gun nígbà tá a máa ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí?